Africa Content TV. Ọba ètùlẹ̀kẹ́ ẹ̀jì ẹ̀rì tó sọ̀rọ̀ ẹ̀jì ẹ̀rì tẹ̀rù sáré ẹ̀jì tẹ̀rù sáré ábí ẹ̀jì ẹ̀rì tẹ̀ àrẹ̀ tó kọ́lé tó jí o. Ìwọ̀ta lẹ́nu ìdí ọlọ́dún lọ́lẹ̀ ìwọ̀ta mi ta jí fẹ́lẹ́ ọ̀pọ̀ ọlọ́run ló lè ta ọlọ́run ayé. Òbá yà aṣọ́ra ọ̀rẹ́ kò yà aṣọ́ra òbá yà kò rà dálẹ̀ ẹni dálẹ̀ àbálẹ̀ lọ. Òbá yà aṣọ́ra ọ̀rẹ́ kò yà aṣọ́ra òbá yà kò rà dálẹ̀ ẹni dálẹ̀ àbálẹ̀ lọ. Olè kọ́lá bí ẹgbẹ́ ìrànmọ́tò àmọ́tò bá ti kú iná ní báyà owó ní báyà. Ìwà nìkan lẹ́rù tó wà fàyà ní. Ọlọ́run má ṣe wà láàbọ̀ òun gbà. Ọdún tẹ̀tẹ̀ tó kú ọlọ́dún ìrẹ́jú jábẹ̀. Olè kọ́lá bí ẹgbẹ́ ìrànmọ́tò àmọ́tò bá ti kú ilé ní báyà ọmọ ní báyà. Ìwà nìkan lẹ́rù tó wà fàyà wọn. Ọlọ́run má ṣe wà láàbọ̀ òun gbà. Sọ fún gbogbo mi sí bọ́ọ̀dì ilẹ̀ náà. Àbíyí pẹ̀lú àbúrò ẹ̀jẹ̀. Káàdìwà. Ọlọ́run máa ṣòwò. Tó bá jẹ́ ní tó bá wọn mọ́tò, ènìyàn tó ti ẹ̀bẹ̀ fà. Àmọ́ ti dé ọjọ́ tó bá ti kú ìjọba ò ní bẹ́ẹ̀ lọ níbẹ̀ nínú àti èyí tó ṣe báwo èèyàn. Contribution ẹ láàrin ìlú, contribution ẹ láàrin ẹbí, contribution ẹ lọ́dọ̀ ara lọ́dọ̀ rẹ̀ àdúgbò. Contribution Ajíbọ́lá lọ́dọ̀ gbogbo àwọn tó wọ̀nyí. Òwe náà máa kú ikú ẹ nígbà sí ọ̀sẹ̀ lájọ sọ pé ká ṣe dáadáa nítorí mi kọ́ torí ọjọ́ ìlànà ìpínlẹ̀ láàbàtàrà òbí ẹ̀tọ́ dáná. Àgbàgà yóò gbé lára yóò. Ẹ̀mí àgbẹ̀gbẹ̀. Àwọn ṣe fáiná abẹ́rẹ́ àṣàríbọ̀rì tí a ṣe. Alájúlíàsò. Aláwọ̀. Tí òun tó dára lọ́tọ̀ọ̀sẹ̀. Babele Apena General. Kò sẹ́ni tí ò ní kú. Kò sẹ́ni tí ò ní àrùn. Olú ọlọ́jọ́ kú pèsè. Tọ́lá ti bá sí kò ní bọ́ra. Ìwé láti sọ́dọ̀ sí ẹni o. Ọlọ́run jẹ́ dáadáa àbáàdáró tó. Tàbí kú jẹ́ ní ìjọba ìlú. Káàdì sọ́dọ̀ èsè ìdájọ́ kú. Kíkú ọjà wá ojú wá.
àti ìlówó àti ìní gbọ́ngàn tálẹ́fíṣàn gbèsè yẹ. Òfin ọlọ́dún tó bọ̀, alábí ọ̀rọ̀ rẹ̀ kájà pa agáre tó. Oníkú sọ, àmọ́ sọ gbèsè yẹn kúrò láwọn ọ̀dọ́ kàlà bí ọmọ ní dandan. Àmì ọmọ gbogbo wa ní ìgbà yìí wà já ẹ bá dàgbà já ẹ bá darúgbó alábí ọ̀rọ̀ ilẹ̀ ìyá mi nà ó. Àìsí alájú ìyáàzò aláwọ mọ́ọ́dún ìgbẹ́rẹ́ ọ̀hún ọ̀dà ìrọ̀kọ̀. Àpònú jẹ́rìà òní ìgbẹ́rẹ́ ọ̀hún ọ̀dà ìrọ̀kọ̀. Ẹbí ojú àlọ́ láàbẹ̀rì àná abẹ́rẹ́ òní kan àlọ́. Ẹ̀yọ́ máa ń ṣe ẹ̀yọ́ máa pẹ̀nà jẹ́rà ẹ̀yọ́ nọ́mbà mi Líásù aláwọ̀ mọ́díù èyí tó bẹ̀rẹ̀ ìpínlẹ̀ jẹ́sí àti alẹ́kọ̀ọ́ ìtẹ̀ máa máa ṣe ọ̀dọ̀ pé ẹkùn yẹn ọ̀rọ̀ àdúrà ọ̀rọ̀ ayọ̀ yíyá. Ẹ̀fọn yẹn ń sọ àdúrà ló wáyé. Ṣẹ́dúnẹ́ ṣàdúrà fún bàbá o. Ẹ̀yọ́ máa ń ṣe. Ẹ̀yọ́ máa pẹ̀nà jẹ́rà. Ẹ̀yọ́ nọ́mbà mi Líásù aláwọ̀ mọ́díù. Èyí tó bẹ̀rẹ̀ ìpínlẹ̀ jẹ́sí. Àti alẹ́kọ̀ọ́ ìtẹ̀ máa máa ṣe. Ọ̀dọ̀ pé ẹkùn yẹn ọ̀rọ̀ àdúrà ọ̀rọ̀ ayọ̀ yíyá. Ẹkùn yẹn sọ àdúrà ọ̀rọ̀ ayọ̀ ṣẹ́dúnẹ́ ṣàdúrà fún bàbá o. Ṣẹ́dúnẹ́ ṣàdúrà fún bàbá ó dà yíyá. Ẹ máa gbàdúrà fún bàbá. Délé láti mọ́tẹ́ sí bàbá o. Ẹ máa ṣàdúrà fún bàbá. Délé láti mọ́tẹ́ sí bàbá o. Ọmọ àjọ pé bàbá ṣe wà jọ kó. Bàbá jọ kó lẹ́yìn ìyàwó. Ẹ̀rọ tí yóò máa tẹ̀lé sí rẹ̀ lọ.